Àwọn olùjọ́sìn mùsùlùmí ní ìlú Ìjẹ̀bú-Òde péjúpésẹ̀ sí yídì láti kírun rákà méjì tí ìmáàmù àgbà ti Akilẹ̀ Ìjẹ̀bú Alhaji Muftau Ayanbádéjọ darí wọn. Nígbà tí ìmáàmù ń bá àwọn ìjọ náà sọ̀rọ̀, ó rọ̀ wọ́n kí wọ́n máa sin Ọlọ́run tọkàntọkàn, léyìí tó sì fi kún un pé Ọlọ́run ọba àlekè Allah nífẹ̀ẹ́ sí ìjọsìn wọn tí kìí ṣe òye ẹran tí wọ́n bá pa fún ọdún iléyá lọ. Ìmáàmù náà wá tẹnumọ́ ìdí tí ó fi jẹ́ kí a má mikàn, pàápàá jùlọ lásìkò ìpèníjà tí orílẹ̀-èdè Nàìjíríà yìí ń kojú lọ́wọ́lọ́wọ́. Alhaji Ayanbádéjọ wá jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó mọ ìdí pàtàkì tí ó fi jẹ́ kí a máa ṣàtìlẹ́yìn sí ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu tí ó ń lọ lọ́wọ́ àti àwọn adarí wa nílẹ̀ yìí pẹ̀lú àdúrà lójúnà àti borí àwọn ìpèníjà tí orílẹ̀-èdè Nàìjíríà ń dojúkọ lápapọ̀. Àwọn olùjọ́sìn mùsùlùmí náà wá sọ̀rọ̀ lórí pàtàkì ọdún Eid-el-Kabir. Ayẹyẹ Eid-el-Adha jẹ́ ayẹyẹ tí ó máa ń wáyé lọ́dọọdún láti ṣe ìrántí Ànábì Ibrahim fún ìlàkàkà àti ìgbìyànjú rẹ̀ láti fi ọmọ rẹ̀ rúbọ fún Ọlọ́run. Pẹ̀lú ìgbọràn tó ṣe fún ọba Allah, Ọlọ́run sì wá rọ́pò ọmọ ọ̀hún pẹ̀lú ẹran àgbò.